kéèyàn bí ọmọ mẹ́rin, odidi ọmọ mẹ́rin, kí ìyàwó ẹ̀ wá máa sọ fún un pé òun kọ́ ló ní àwọn ọmọ yẹn, ń pé ex òun ló ní gbogbo ọmọ. Tó bá jóbìnrin má wo fídíò yìí, ọkùnrin nìkan mo fẹ́ kó wo fídíò yìí. Tó bá jóbìnrin bá mi sún sókè, ọkùnrin nìkan òun ni mo fẹ́ kó wo fídíò yìí. Torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àwọn ọkùnrin gangan ló bá wí jù. Ó bóbìnrin náà wí o. Kí ló dé tó yẹ pé àwọn obìnrin kan wà tó yẹ pé wọn kì í gbàdúrà kan níyà ọkọ? Tó bá fi lè níyà ọkọ báyìí, ogun ti dé. Kí n tiẹ̀ tó sọ anything rárá, mo fẹ́ kí ẹ̀kọ́ farabalẹ̀ bá mi gbọ́ tíntínní nínú ọ̀rọ̀ tí máa yìí sọ. Tó jẹ́ kí n bọ́ta gangan rẹ̀, bàbá alágbájá òun ní kóun sọ fún ẹ lẹ́nu kó má dà pé òun kàn jẹ́ kó má ṣàṣedànù. Bóun láyọ̀ láti sọ fún ẹ lẹ́nu pé wọ́n kọ́ ló lọ ọmọ mẹ́rin. Bẹ́ẹ̀ sì òun àárọ̀ ló ní. As I'm talking with you to God Almighty create, mo fi ṣẹ́dá gbọ́ búra tí má pa ọmọ wọn dẹ̀ gba mi blọ́ọ̀kì bí ṣe ń sọ̀rọ̀ dé ni. Rárá, látìgbà tí mọ́mì wọn ti sọ fún yín. Ó sọ̀rọ̀ ẹ̀ tẹ́ mẹ́ta, ó ní gbogbo tó bá pè òun sí lòun máa débẹ̀. Ó ní wọ́n kọ́ ló bí ọmọ mẹ́rin. Ẹ̀sìn òun ló ní wọn. Ó ní bọ̀ dúró ẹni máa proof ẹ. Kéèyàn bí ọmọ mẹ́rin, odidi ọmọ mẹ́rin, kí ìyàwó ẹ̀ wá máa sọ fún un pé òun kọ́ ló ní àwọn ọmọ yẹn, ń pé ex òun ló ní gbogbo ọmọ. Ó dẹ̀ tọ́jú àwọn ọmọ yẹn fún over 20 years, 20 something years ló fi tọ́jú àwọn ọmọ tá à ń sọ yìí. Tẹ́ bá fẹ́ wo full video yẹn, mo fẹ́ kẹ́ lọ wò lórí Bíọ́lá, lórí Bíọ́lá Adébáyọ̀ TV, orí ẹ̀ ló wà. Ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ sọ ni wípé kí ọkùnrin kan tọ́jú ọjọ́ alẹ́ wọn o. Torí pé ọkùnrin ló láàárọ̀, ọkùnrin ló lọ́sàn-án, obìnrin ló lálẹ́. Kò sí bọ́kùnrin ṣe fẹ́ sọ pé òun ṣe dáadáa tó, àbóhun ṣe gbá tó, àbóhun ṣàwo tó, obìnrin ló sì ní ọjọ́ alẹ́. Ṣùgbọ́n kọ́kùnrin gbìyànjú kó try kó plan ọjọ́ alẹ́ ẹ̀ kalẹ̀. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa jẹ wọn mọ̀. Ṣùgbọ́n kọ́kùnrin má dúró de oúnjẹ ọmọ, torí oúnjẹ ọmọ obìnrin ló ń jẹ ọmọ ṣúọ̀ fún o. Ẹ wá mọ̀ nǹkan tó fọ́ọ̀nì ni pé kò sí láyé yìí tí mo ti ń rí tí ọkùnrin bá ṣe obìnrin láàárọ̀ kó tó jáde kúrò nílé. Bóyá ọjọ́ Monday, ọkùnrin ṣe obìnrin láàárọ̀ Monday kó tó jáde kúrò nílé. Tọkùnrin yẹn tó bá jẹ́ni tó máa ń wálé lójoojúmọ́, tí ìyàwó yẹn bá fẹ́ bá ọkọ yẹn jà, ó dìgbà tọkọ yẹn bá dé lálẹ́ tó bá fẹ́ sùn mọ́jú, òru mọ́jú yẹn òun ló máa bá ọkọ ẹ̀ jà, torí alẹ́ nìyẹn. Alẹ́ lobìnrin máa ń ja ìjà títí wọn. So kò ní jẹ́ kọ́kọ yẹn sùn. Tó bá tún wá jẹ́ ọkùnrin tó jẹ́ kó máa ń lọ láti Monday, ó máa ń dé ní weekend ní weekend tó bá dé yẹn, alẹ́ yẹn kò ní jẹ́ kó sùn. Alẹ́ lobìnrin máa ń dí pẹ̀lú ọkùnrin. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kó bá lè ṣe, ó bá máa ìsìn báyìí sìn, torí ó sì yọ̀ǹgì, ẹni méjì sì jọ yọ̀ǹgì ń sìn. Wọ́n rí ẹ lọ́dọ̀ Táyé, ó rí ẹ lọ́dọ̀ Kọ́hìndé, ó rí ẹ lọ́dọ̀ Dòwú, ó rí ẹ lọ́dọ̀ Àlàbá. Abínú ajá, ṣùgbọ́n ìjà tó sì ń jà yẹn, ìjà orí àwọn ni. Ṣùgbọ́n bí tó ti ń dúró díẹ̀ gangan lọ́jọ́ alẹ́ ńgbà tó bá ti bímọ, tí àwọn ọmọ yín bá ti dàgbà, tó di pé wò lè ṣe wàhálà mọ́, ìgbà yẹn gangan lobìnrin yẹn máa dúró díẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ń ṣe mí tó tún wá ń bí mi nínú gangan ni pé ṣé ẹ̀ṣẹ̀ ni kí ọkùnrin ní ìyá ọkọ? Torí aláyé tó sọ̀rọ̀ yìí sìn, tíyàwó ẹ̀ sọ pé nǹkan ló lọ́mọ mẹ́rin, lórí pé ó ṣe nǹkan fún ìyá títí ẹ̀. Ó lóun raṣọ 8 fún ìyá òun, ìyá dẹ̀ ló fẹ́ ṣe patí. Ó dẹ̀ raṣọ 5 fún ìyàwó ẹ̀, ìyàwó kọ́ ló fẹ́ ṣe patí. Ọ̀rọ̀ tó dá wa lálẹ́ nìyẹn. Lódì pọ́n ríran sí pé kó má wá síbi patí tí mọ́mí ẹ̀ fẹ́ ṣe o, kó má ṣe gbá, kó má ṣàwò, kó má ṣe fòwò bàṣà. Ọ̀rọ̀ yẹn ló dájà lẹ̀ láàrin òun àti ìyàwó ẹ̀ tó wá fi di ogun. Ó dẹ̀ ti rí tí obìnrin ti ń sọ pé tóun bá máa dàgbà o, tóun bá máa márí o, ọmọ kékeré ni o, tó sọ pé tóun bá máa dàgbà, tóun bá máa márí o, òun ò tiẹ̀ gbàdúrà pé tóun bá máa fẹ́ o, òun ò gbàdúrà kí òun níyà ọkọ o. Òun náà dẹ̀ ń gbàdúrà pé kóun dàgbà, kóun bímọ ọkùnrin, tóun bá dẹ̀ bímọ ọkùnrin, kóun náà di ìyá ọkọ. Ìwọ tó bá ti ń gbàdúrà pé kó má ní ìyá ọkọ, ìwọ náà lè di ìyá ọkọ ẹnìkan, ìwọ náà lè di ìyá ọkọ anybody. Ṣùgbọ́n àmọ̀ràn mi fún máì tí wọ́n sọ̀rọ̀ yìí ni wípé kó try kán lọ ṣe DNA, kán lè confirm bóyá àwọn lọ́mọ àbáwọn kọ́ lọ àwọn lọ́mọ.
torí pé ìgbà mi wà tó yẹ pé tóbìnrin bá fẹ́ báyàn jà ó fẹ́ bàjà tán pátápátá ni wọ́n bá jà díjúdíjú ni ṣùgbọ́n gbogbo yẹn kọ́ ló máa solve problem ẹ kọ́kọ́ lọ confirm 100% pé yes àwọn ọmọ ìkò kí ń ṣe tèmi kẹ́ tó lè máa sọ pé kẹ́ tó lè mọ solution kẹ́ tó lè mọ next step pé kí ni nǹkan tó kù sí mo lè ṣe ṣùgbọ́n láì ṣe pé bóyá ẹ ti confirm pé èmi mo ní àbẹ́mi kan mo ní pé ìyá wọn kàn ń sọ lásán ẹ má fi yẹn ṣe o ó ṣeé ṣe lóòótọ́ obìnrin ló mọ ẹni tó nà ọmọ tó rán ní tí òrìṣà ilé bàbá ẹni bá fẹ́ gbẹran ìyá ẹni là ń fà lé lọ́wọ́ torí ìyá ló mẹ́ni tó lọ́mọ ṣùgbọ́n nígbà míì náà obìnrin náà máa ń ṣì mú odidi ọmọ 4 ẹ̀dẹ̀jọ́ ń sùn ẹ̀dẹ̀jọ́ ń jí aláàkọ́ béèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé ẹ ti lọ rí doctor ẹ ti lọ ṣe proper test ṣé ẹ ní any problem tẹ́ wá mọ̀ pé ẹ ní any problem kò síbi tí ẹ lè fa ọ̀rọ̀ yìí dé láti lè claim ọmọ yín because ó ṣeé ṣe kó jẹ́ pé obìnrin yẹn rò pé x òun ló lọ́mọ 4 kó dẹ̀ jẹ́ pé 2 ní ti x yẹ 2 ní ti yín bẹ̀ ọ̀rọ̀ kó wá tún wá jẹ́ pé obìnrin yẹn gan tún wá ṣe pátápátá pé ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ because ó dìgbà tẹ́ bá ṣe test kẹ́ tó confirm ẹ kàn lè sáré conclude báyẹn kò possible lóòótọ́ náà o Yorùbá ní agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni o ṣùgbọ́n according to bí ọkùnrin ṣe rojọ́ ọmọ ó lọ fà gidi gan ni àfikọ́ lọ́ọ́ máa ṣàánú ọkùnrin ìkéyàn forí ṣe fọrùn ṣe fi gbogbo ara ṣe kó tún wá di pé kọ̀ náà ló tún wá bọ́ sí ẹ wo Ọlọ́run á máa ṣàánú ọkùnrin kí máa try láti lọ confirm pé bóyá àwọn lọ́mọ àbáwọn kan lọ́mọ nǹkan tó lè mọ next step so no matter bóyá dẹ̀ ṣe wù kó ṣe rí náà ẹ nídìí ẹnìkan ọ ní pé tí mọ́tò bá pààyàn mọ́tò náà látún máa fi gbé tí mọ́tò tẹ́nìkan bá ní accident ń sìn bí ọjọ́ tí Anthony Joshua ní accident pẹ̀lú mọ́tò náà tún fi gbé téèyàn kan bá tójú oorun dójú ikú ìyẹn ò ní kẹ́nìbọ̀dì kọ́ máa sùn mọ́ náà everybody náà tún ṣì máa sùn ṣùgbọ́n kí ọkùnrin kan ṣọ́ra fún obìnrin mo ní kẹ́ má fi inú hàn obìnrin ṣùgbọ́n ẹ mọ obìnrin tẹ́ má fi gbogbo inú yín hàn kí ó má lọ di ọjọ́ alẹ́ kó má lọ jẹ́ pé nǹkan yẹn náà máa lò against yín Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run á fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa o ṣùgbọ́n ẹ̀yin obìnrin alálùbáríkà Ọlọ́run á máa wà pẹ̀lú yín ṣùgbọ́n ẹ̀yin obìnrin onídàkejì ẹ try láti change torí ẹnìkan torí ọ̀la ni torí ẹ̀san ń bẹ o ẹ̀san wà gidi gan ẹ̀san wà ẹ lè rò pé bóyá ẹ máa ṣèkà fún ọmọ ọlọ́mọ kan kẹ́yìn mú jẹ ṣùgbẹ́yìn náà bímọ ẹ̀san náà máa ké kò bá jẹ́ pé ìwọ sọ pé obìnrin ni wọ́n fi gbogbo ọmọ tiẹ̀ bí àbí òbọ́kùnrin ẹ̀san la pé kò sí bó ṣe lè jẹ́ lábẹ́ bó ṣe lè hùn kó rí ẹlẹ́bi mú ẹ̀bi alárémàre o Ọlọ́run á fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ní dààmú ẹ ṣé gan.